Thank you, mama. A dúpẹ́ ìjà àjẹmọ́ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. A rí wípé àti ọjọ́ àṣà ní ìjọ àtòbí lẹ́nu àti dúpẹ́ ìbẹ̀rẹ̀ ìdajì ọdún. Yes ma, báwo lẹ ṣe lè ṣàlàyé bínú yín ṣe dùn sírú ìjọba lónìí? Múnà sosai, inú mi dùn gan-an nítorí wípé shekarar da ya wuce mun yi tare, shekarar wannan ina da rai, mo wà láyé ni inú mi dùn gan-an tó mo kópa nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀sìn àdúpẹ́ mà. Irú ètò ìní ìbáṣepọ̀ wo lẹ́nu kó wà nínú irú à ń sọdún àṣà àti ẹ̀sìn Christianity? Nǹkan tá a ṣe náà ni wípé àti Haúsá àti Ìgbò àti Yorùbá pé ọ̀kan ni wá, ọ̀kan ṣoṣo ni wá, kò yẹ ká ní ìkùnsínú láàrin ara wa. Àṣà yẹn ni wípé à ń sọ fún ara wípé ọ̀kan ni wá, kò yẹ ká máa ní ìjà láàrin wa, ó yẹ ká ṣera wa ní oṣù ọwọ́ ọ̀kan báyìí. Tá a bá wo irú ètò yìí, tí ẹ bá rí àwọn ìjọ mìíràn tí wọ́n wá àwọn olóògbé ní kọ́pì tán wá wò tán wá ṣàwòkọ́ṣe rẹ̀ bóyá tẹ́ ẹ gbọ́ tàbí tán ti ẹ̀ sọ fún yín tán pè yín ojú ò lẹ́fọ̀ ìyàwó lẹ́ẹ̀kọ́ sí. Inú mi ò dùn ní o wípé ó ń tàn kálẹ̀ lọ nìyẹn tí ìjọ mi bá wá wò ó tán gbé lọ sí ìjọ wọn táwọn mi tún wò láti ìjọ tí wọn náà tán gbé lọ ó ń tàn kálẹ̀ rere ń tẹ̀síwájú nìyẹn. Tá a máa ń sọ̀rọ̀ nípa àṣà, mo ṣàkíyèsí pé àṣà ẹ̀yà kọ̀ọ̀kan nínú àṣà wọn àwọn ohun tó jọ mọ́ ohun ìbílẹ̀ wọn máa ń fara hàn ńbẹ̀. Ṣé kìí ṣe wípé nínú ìjọ àtúnbí pé ẹ̀ ń fi ọgbọ́n láti máa gba àwọn nǹkan ìbílẹ̀ mọ́ra ní irú ẹ̀sìn báyìí? Àṣà tá a ṣe náà ni pé ohun tó ti wà láti ìṣẹ̀ǹbáyé wá òun náà ni gbogbo nǹkan tá a ṣe. Àtúnyẹ̀wò àti gbéra ni àti wàásù pé ọ̀kan ní gbogbo wa nínú àṣà Yorùbá ọ̀kan ni wá, Haúsá àti Ìgbò ọ̀kan ní gbogbo wa, a kàn ń lo àwọn nǹkan àṣà wa ní láti gbé lárugẹ. Ẹ bá wa fi ilẹ̀ Haúsá díẹ̀ kún kẹ́ bá wa gba àwọn ènìyàn wa ní yálà ó jẹ́ Haúsá ó jẹ́ Fúlàní ó jẹ́ Yorùbá ó jẹ́ Ìgbò kí wọ́n jẹ́ kí àlàáfíà kí wọ́n jọba kárí ara wa bí ọ̀kan náà nínú Kristi. Mutane na ko kai ne Hausa ko kai Yoruba ko kai Igbo ne dukan mu ɗaya ne. Mu yi kokari mu rike juna hannun juna mu dinga yi abun tare kada su zama faɗa a tsakanin mu kan mu don faɗawa kan mu don damuwa. Ẹ ṣeun a dúpẹ́ a ti ṣe tọdún yà ó sì tẹ̀mí lórúkọ Jésù a ò sì ní pọ̀ ọdún jẹ ẹ ṣeun mà. Please subscribe.